yìí ẹni onímọ̀ yóò ṣẹ̀rù ayé, yóò ṣẹ̀rù oṣó pẹ̀lú ajẹ́, yóò ṣẹ̀rù ẹran pẹ̀lú adìyẹ, yóò ra bẹ́là fún wòlíì èké, màálù dúdú fáwọn àfà. Óyá yàṣẹ́wù yàṣẹ́wù ni ó máa bá, yàṣẹ́wù yàṣẹ́wù ni ó máa bá ká. Ẹ̀yin kan lè o, ẹ tún dàbí ọgbọ́n, ẹ tún gbẹ̀rán, irọ́ yín ò jẹ́ àfà èké, ẹ̀tàn yín ò jẹ́ ojú tìlà, àwọn olódodo kì í tọ̀yàn, bẹ́ẹ̀ fẹ́ dà lápáta ẹ jẹ́ àgbọ̀, bẹ́ẹ̀ fẹ́ dà lápáta ẹ jẹ́ àgbọ̀ sẹ́. Ẹni ń wá wọn lọ ẹ jẹ́ lọ jáwọ́, ẹran mélòó lẹ pa nínú oyún, ìríran yín ọ̀fẹ́ máa ní, ìgbọ̀nràn ẹ̀yin ọ̀fẹ́ máa ní, àti sọ̀rọ̀ yín ọ̀fẹ́ máa ní, ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ní, ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ló jẹ́. Ọlọ́run gbàdúrà wa jàre. Kí la ṣe ní kọ́lọ́run gbàdúrà wa? Àdúrà tí ẹ rí yẹn. Ti pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ látara ẹ̀ṣẹ̀ àfọwọ́fà tó ṣe, Ọlọ́run á ṣílẹ̀kùn yẹn lẹ̀. Ogun àjẹ́ tí ń ja ẹlòmíì ìbá má jà á, ṣùgbọ́n níjọ́ tó ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ sófin Ọlọ́run, lọ́lọ́run bá ṣílẹ̀kùn àwọn àjẹ́lẹ̀ kó yá ẹ lọ ra amú, kì í gbọ́ràn, ẹ lọ kọ́ ọlọ́gbọ́n. Nítorí pé àwọn àjẹ́ náà jùnúdù láì ni wọ́n, ọmọ ogun Ọlọ́run ni wọ́n, walillahi jùnúdù samawati wal ardi, ọmọ ogun Ọlọ́run làwọn náà tọ́lọ́run bá dá sórí ilẹ̀ láti máa fi nà ń pàṣán gbogbo àwọn èèyàn tí ó ṣe pé ní wọ́n máa ń ṣaláìgbọràn. Ẹ̀rí tá a bá wá wà nínú ìṣòro, tá a wà nínú ilé kókó, kí la wá lè máa ṣe? Lára àwọn nǹkan tí ànábì recommend fún wa láti máa ṣe, òun náà ni kí a máa ṣe sàárà. Ìgbà tí òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó rìnrìn àjò tó lọ sí sánmà tá à ń pè ní Isra wal Mi'raj, ó wá rí àwọn nǹkan ìyanu, nǹkan ìmọ̀. Ìgbà tó wá di wípé wọ́n ṣí iná hàn, nígbà táwọn bí yẹ inú náà wò, ó wá rí wípé ní àwọn obìnrin ni wọ́n pọ̀ jù nínú àwọn tí ó wọ̀nà Ọlọ́run Ọba, fálẹ̀ iyadu billah. Nígbà táwọn bí wá darí dé sílé ayé, ó wá sọ fún àwọn èèyàn, ó sọ fún àwọn obìnrin, ó ní yá ma'shara nisa tasaddaqna, ó ní ẹ̀yin obìnrin o tasaddaqna, ẹ lọ pọ̀ ní ìmọ̀ ṣe sàárà, tasaddaqna, ẹ máa ṣe sàárà lọ́pọ̀lọpọ̀, wa akisirina li istighfara, kẹ́ẹ̀dẹ̀ pọ̀ ní ìmọ̀ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. Fa inni ra'aytukunna aksara ali nari, mo rìnrìn àjò, mo dẹ̀ rí lórí ìrìn àjò mi pé ẹ̀yin ilẹ̀ ó wọná Ọlọ́run Ọba jù. Obìnrin kan wá dìde ńjọ́ náà, ó ní rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run, kí ló dé látàárọ̀ ló ti ń sọ tí mò ń wò ẹ́, kí ló dé tó fi jẹ́ káwa làwa pọ̀ jù nínú náà, ṣáwa lẹ̀ṣẹ̀ wá pọ̀ jù ní? Kí l'Ànábì wa sọ sallallahu alaihi wasallam? Kí làwọn ṣe? Ẹ̀ṣẹ̀ ó ṣe jẹ́ àwọn làwọn pọ̀ jù nínú náà, sáwọn ọkùnrin àwọn náà ṣàbòsí ni, àwọn ọkùnrin tó ń fẹ́ lé àwọn tí wọ́n kọ̀ dédé gbéyàwó dé lójijì, àwọn ọkùnrin náà táwọn náà ń ṣe báyìí kankan, àwọn abẹ́rẹ̀. Ànábì ní ń tẹ́ ẹ ṣe tẹ́ fi pọ̀ jù nínú náà rèé o, tukithirna la'na, ẹ ti lè máa sọ̀rọ̀ òdì jù, ọ̀rọ̀ òdì tí máa ń yára jáde lẹ́nu yín jù, ọ̀rọ̀ bí èpè ó máa ń yára jáde lẹ́nu yín jù. Ó ní àkọ́kọ́ náà. Ó ní ẹlẹ́ẹ̀kejì, tukfirna al-ashir, ọkọ yín á ṣe wàhálà títí á dààmú, á lọ forí ṣe wàhálà, fọ́run ṣe wàhálà, tó bá darí ṣe gbogbo ẹ̀dẹ́ náà, ní tẹ́ padà sọ náà ni pé ṣé táwọn ẹgbẹ́ rẹ̀ múlẹ̀ fún ìyàwó tí wọ́n lò fún wa yìí. Ó ní ẹ kì í ṣe ìfìmóore hàn sí táwọn ọkọ yín bá ṣe, olódì méjì. Ó ní ẹlẹ́ẹ̀kẹta, ma ra'aytu min naqisati aklin wa dinin aglaba lidhi lubbin minkunna, òun wò títí ta ni làákàyè òkun tó nínú ẹ̀dá ènìyàn, òun ọ̀rẹ́ ni tí làákàyè tó kúrú tó yín nínú ayé, làákàyè yín kúrú pọ̀. Ẹ̀rí bákan náà ni pé ẹ tún kéré lẹ́sìn sallallahu alaihi wasallam. Ní obìnrin bá dáhùn ní kí ni ìdí tó fi sọ pé àwọn làwọn kéré jù ní làákàyè? Òjíṣẹ́ Ọlọ́run bá ní, Kùránì náà sọ pé ẹ̀rí tóbìnrin méjì bá wá láti dúró lẹ́lẹ́rìí, ìgbà náà ló tó ṣe déédé ọkùnrin kan, nítorí pé ojú tẹ̀yin fi máa wo ọ̀rọ̀ ó yàtọ̀ sójú tọkùnrin fi máa wò.
ẹ̀yin ní emotion ẹ tètè máa ń fọ́ọ̀lù fún trap ẹni tí ń parọ́ ṣùgbọ́n ọkùnrin yóò rò dáadáa ó ní àkọ́kọ́ nù ó lẹ́lẹ́kejì ìrun yín kì í pé ẹ ṣe nǹkan oṣù náà àwẹ̀ yín kì í pé ẹ ṣe nǹkan oṣù ó nítorí bẹ́ẹ̀ ńkọ́ gbogbo àwọn eléyìí mú àwọn àyìmọ̀ wá wù tẹ́ ń wù lẹ́fi di ẹni tó pọ̀ jù nínú náà kí lẹ́ máa wá ṣe tẹ́ ẹ̀ bá fẹ́ wọná ànábì ní ẹ̀yin obìnrin ẹ lọ pọ̀ ní sàárà ẹ máa ṣe sàárà ẹ máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ní kí sàárà yín pọ̀ jù kí la fẹ́ lò náà dísì ni pé àṣẹ sàárà ó tún lè yẹ iná kò lórí èèyàn in tó fi mú kí sàárà yẹ iná kò lórí èèyàn ẹ wá dákun sàárà ṣé kò ní yẹ ìṣòro ayé kò fún yàn Wallahi yóò yẹ ṣé kò ní yẹ àìrí náà rí lò kò ní yẹ kò fún yàn yóò yẹ Wallahi so ìmọ̀ ṣe sàárà yìí ìtìhámù tọ́hám ni ìfún àwọn èèyàn ló ń jẹ ni ó pẹran nísìnyí ó dáná sí ó sóúnjẹ gbogbo ẹni tó jẹ ń bẹ̀ yẹn ṣé wọ́n ṣépè fún ọ wọn ò ní ṣépè àdúrà ni wọ́n ṣe ló fi jẹ́ pé tí èèyàn ò bá rí kàfàrà tí ò bẹ́ ẹni tó dáràn láti gbàwẹ̀ nínú ṣẹ̀ríà tí ò bá lè gbà kùránì ní lọ́ọ́ fóúnjẹ san ìsìláàmù ń válù ká fún àwọn èèyàn lóúnjẹ púpọ̀ ẹ wá wò ìgbà tí ọ̀rọ̀ Abdullahi tó jẹ́ bàbá ànẹ́bì sallallahu alaihi wasallam tọrọ ẹ̀ já sí ikú ẹ dákun kí ni wọ́n ní kán lọ fi ṣe ìràpadà fún ràkúnmí wọ́n ní kí wọ́n lọ pa ràkúnmí 100 láti fi ṣe ìràpadà pé kẹ́mi ẹ̀ má bàa já síkú tí wọ́n bá pa ràkúnmí 100 jọ náà Abdullahi yóò mà kú yóò mà dẹni àgbégbìn tánàbí ó bá tiẹ̀ padà wáyé ànábì Muhammad tí ó bá tiẹ̀ padà wáyé kò ní jẹ́ láti gègérù díẹ̀ kò ní jẹ́ láàmì ìsòlùbí kò ní gba bẹ́ẹ̀ wá mọ́ abẹ́ ẹlòmí ni ó yà gbà abẹ́ ẹlòmí ni ó yà gbà òun ó di one spanner lost nínú one spanner lost ní ìbá jẹ́ àmọ́ torí pé àwọn kan wọ́n mọ̀ nǹkan wádìí wọ́n ti túdí nǹkan wò wọ́n sọ pé àà mọ́ pa kàkà tó fi pa lọ́ọ́ ṣe báyìí lọ́ọ́ ṣe báyìí lọ́ọ́ ṣe báyìí wọ́n sì ṣe ní Abdullahi fi dẹni tó rí ànábì Muhammad bí o sallallahu alaihi wasallam ẹni tó bá sì gbọ́ hukimu ṣẹ̀rí EU tó bá gbọ́ yé dáadáa wọ́n jẹ́ kó máa yé wa pé abẹ́ Abdullahi gangan ni wọ́n fi ìmọ́lẹ̀ ànábì sí tí ń túmọ̀ sí pé tí wọ́n bá pa Abdullahi ń dọ́nà ànábì gan ò ní wáyé ànábì Muhammad ò ní wáyé torí pé yóò rú lọ́run ni bẹ́ẹ̀ ni yóò rú lọ́run generation ti ẹ pinnu generation tànábì Muhammad ó pinnu ọlọ́run ló mọ iye ẹlòmíì tí kò rí bí wáyé nípasẹ̀ pé ẹni tó yẹ kó gba bẹ́ẹ̀ wáyé wọ́n ti pàdánù ṣùgbọ́n bàtà wọn kan tó yẹ pé ìròrí tí wọ́n jinlẹ̀ wọ́n nímọ̀ jinlẹ̀ wọ́n mọ bí wọ́n ṣe ń ṣe báàsù wọ́n sọ pé tó ẹ lọ báàsù ní kẹ́ ẹ lọ ṣe lọ̀rọ̀ Abdullahi fi wá padà já sí ìràpadà ló wá padà wá fi di wípé ràkúnmí 100 wọ́n fi gba ẹ̀mí ẹ̀ kalẹ̀ lọ́wọ́ kú ikú òjijì tí ìbá wọlé tí ràkúnmí 100 ló kú fún ẹ̀rí ìyẹn làwọn àfáà jinlẹ̀ àwọn àfáà àwọn ọmọ akíkúnà wálìmọ̀dẹ kíkún àwọn tí wọ́n mọ̀ ti fún tẹ̀dọ̀ Kùránì àti hadith wọ́n wá jókòó pé ẹwà tíyàn bá wà nínú ṣòro tíyàn bá wà nínú ilé koko tíyàn bá wà nínú àhámọ́ tọ́rọ̀ yẹn bá já síkú ìyẹn wà lórí àárẹ̀ wọ́n ń rù kiri from one hospital to another from one tradomedical center to another from one specialist to another ọ̀rọ̀ yẹn dojúrú kò rójú tí ẹ̀ mọ́ àwọn akíkúnà mí nẹ̀lú làmà àwọn àfáà tí wọ́n nímọ̀ ìjìnlẹ̀ wọ́n àsọ pé ẹ̀lọ́ rẹ̀ ran wá kìí ṣe pé Kùránì ló fẹ́ mẹ́jẹ ìgbésí ayé ẹni yẹn gangan ló dìmáàndì fẹ́ràn gbogbo àdúrà táwọn àfáà ń bẹ́ẹ̀ ṣe tí wọ́n ní wọ́n pẹran Kùránì tí wọ́n fẹ́ kéèyàn kọ́ ló nídìí ẹran yẹn ìgbésí ayé tìyẹ gangan ni wọ́n fẹ́ fẹ́ràn yẹn rà kalẹ̀ lọ́wọ́ àdánwò ìgbésí ayé wa nídìí ẹ̀jẹ̀ ìgbésí ayé wa a máa nídìí ẹran gẹ́gẹ́ bí ìgbésí ayé Abdullahi bó ṣe dìmáàdì fún ẹran ẹtún yá wò ànábì wa Ismail alayhi salatu wasalam tó jẹ́ ọmọ ànábì wa Ibrahim nígbà tó di wípé ọ̀rọ̀ tiẹ̀ náà fẹ́ já síkú tí Ọlọ́run bá sọ fún Abraham pé Abraham ó yá dìde ọmọ rẹ̀ Ismail lọ pa lọ fi ṣe ẹran rúbọ fáwọn Ọlọ́run ọba ẹ dákun ìgbà tó di pé ẹ̀bẹ̀ pọ̀ lọ́dọ̀ àwọn màláíkà tí gbogbo ẹranko ń pariwo tí gbogbo igi oko ń pariwo pé Ọlọ́run o bàbá arúgbó yìí
ọmọ kan ṣoṣo tó ní láyé lọ́run ó tún fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ arúgbó ara ló fi bímọ yí ọlọ́run ṣàánú nígbà tọ́lọ́run wá fẹ́ ṣàánú ẹ̀ tó fẹ́ yànda Ismaila fún kí ló ní kó ṣe wá fàdé ìnáwó bíbíbù ilẹ̀ azim olúwa ní àwa fi ẹran àgbò tó tóbi a fi pààrọ̀ ẹ̀mí Ismaila fàdà ìnáwó alfidiat fàdà kí wọ́n fi nǹkan pààrọ̀ nǹkan làwọn Yorùbá wá ń pè ní ìràpadà ká ra yàn padà ká gba yàn bẹ́ẹ̀ ká gba yàn padà nínú ìdájọ́ kan tí wọ́n ti kọ kalẹ̀ fún tó jẹ́ pé ìdájọ́ yẹn ni wọ́n fi gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká wá sọ pé òkè ẹja bẹ́ẹ̀lì ẹ̀ exchange ẹ gba ilé yìí ẹ fún wa lẹ́ni yìí àwọn Yorùbá pè ní ìràpadà àwọn Kùránì pè ní wàfàdà ìnáwó apààrọ̀ ẹ̀mí Ismaila bìdìbò ìní àdìm pẹ̀lú àgbò tó tóbi in tó fi mú Ọlọ́run ọba tó fi gba ẹ̀mí Ismaila lẹ̀ pẹ̀lú àgbò tó tóbi ẹ̀mí tiẹ̀ náà wọ́n lè gbà á lẹ̀ lọ́wọ́ ewu wọ́n lè gba ẹ̀mí rẹ̀ lẹ̀ lọ́wọ́ àdánwò wọ́n lè gba ẹ̀mí rẹ̀ lẹ̀ lọ́wọ́ ìṣòro wọ́n lè gba ẹ̀mí rẹ̀ lẹ̀ lọ́wọ́ kú òjijì wọ́n lè gba ẹ̀mí rẹ̀ lẹ̀ lọ́wọ́ àìríjà àìrímu wọ́n lè gba ẹ̀mí rẹ̀ lẹ̀ lọ́wọ́ òṣì wọ́n lè gba ẹ̀mí rẹ̀ lẹ̀ lọ́wọ́ ìpọ́njú wọ́n lè gba ẹ̀mí rẹ̀ lẹ̀ lọ́wọ́ àwọn àjẹ́ bìdìbò in azim pẹ̀lú àgbò tó bá tóbi dáadáa. Allahu Akbar. táyà kan ò bá mú wọ́n lo méjì tí méjì ò bá mú ẹ máa dọ́bù ẹ lọ kẹ́ ẹ tó pa lórí 100 ó bọ́ nínú ìṣòro náà. Masha Allah. gẹ́gẹ́ bí Abdullahi náà ṣe padà bọ́ lọ́wọ́ ọkú nígbà tó rí ràkúnmí kíní o tó rí ràkúnmí 100 ó bọ́ ń bẹ̀ fa àdúrà ò tó àdúrà sàárà ò tó sàárà nìyẹn ń pẹ́ nínú àdánwò tí sàárà bá tó sàárà tàdúrà tó àdúrà wallahi tallahi billahi alladhi la ilaha illa ìyẹn wẹ́rẹ́ báyìí lọ́lọ́run ó yọ ọ̀yàn jáde gẹ́lẹ́ báyìí gúlẹ́ ni ó yọ ẹ́ kò nínú ìṣòro rẹ gbogbo ìṣòro tó gbé síwájú tó ga bí òkè tó ń wò lókè ìṣòro pé eléyìí ga jẹ̀mí mi lọ báwo mo ṣe fẹ́ bọ́nu eléyìí wallahi tó o bá dún ní màdúà tó o sì pọ̀ ní sàárà ọlọ́run ó sì yọ ẹ́ kò nínú ẹ̀ ọlọ́run ó yọ ẹ́ kò nínú ẹ̀ ìbá jẹ́ pé mákàsàbátì àìdík ìbá jẹ́ pé àfọwọ́fà rẹ ni ìbá jẹ́ pé ẹ̀ṣẹ̀ rẹ ló pọ̀ tọ́lọ́run bá fi rọ̀jò àdánwò sí inú ayé rẹ tó o bá pọ̀ ní sàárà àti àdúà wallahi ọlọ́run ó yọ ẹ́ kò nínú ẹ̀ lọ nígbàgbọ́ àdúà ń gbà sàárà sì wà má jẹ́ kí Saheed Shittu ó kó bá yé yín o irinṣẹ́ ṣètánì ni wọ́n o irinṣẹ́ àwọn àjẹ́ làwọn yẹn o ẹ má jẹ́ wọ́n tan ayé yín jẹ o tó bá jẹ́ kí wọ́n bá yé ẹ jẹ́ wàá kọ̀ kúkú lẹ́gà wàá kọ̀ kúkú tí kò tọ̀dọ̀ Ọlọ́run wá ikú lẹ́gà ni wàá kọ̀ kú lójijì wàá kọ̀ máa lọ àwọn sánmọ̀ nítorí ẹ̀ jábọ́ o sánmọ̀ nítorí ẹ̀ jábọ́ kódà òjò nítorí ẹ̀rọ ó lọ ti ẹnìyẹn one spanner loss ayé ó máa bá ayé ó máa jẹ́ ayé lọ má jẹ́ wọn kó báyìí gbogbo àwọn tí wọ́n ń tàn yín tí wọ́n ń pé kò sí sàárà ẹ má pẹran Kùránì ò mẹ̀jẹ̀ wọ́n fẹ́ báyé yín jẹ́ ni àwọn àjẹ́ ló gbé wọn dìde sínú ayé o wọn ò fẹ́ kí wọ́n tú àwọn ẹran àwọn lẹ̀ ni wọ́n fi gbé wọn dìde o wọ́n báyé yín jẹ́ ni wọ́n ń tàn yín ni o sàárà ń bẹ àdúrà sì ń bẹ ẹ̀rí ìràpadà sì wà nínú Al-Qur'an àwọn evidence ẹ̀ láti mú wá yẹn tó o bá níṣòro tó bá le lọ rẹran àwọn àfáà jókòó ẹ̀yìn àfáà ẹ̀wà bá ń sa Kùránì ẹran rèé ẹ ṣàdúrà ẹ pẹran ẹ sì ẹ jẹ́ àmọ́ má gbé sàárà rẹ kọjá mọ́sálásí kìí ṣe tó ṣe tó máa lọ gbé kíná kan sí ríta táwọn ìyá àwọn ọmọlẹ́kẹ́ wà ládùúgbò tẹ́bí ń pa tó wà lọ máa gbé oúnjẹ orí ibú kan sóríta fáfúrá dáadáa lè yín o má gbé sàárà rẹ kọjá ọ̀dọ̀ àwọn ẹni Ọlọ́run àbí kò yé ìtí a fẹ́ wí fún wa lálẹ́ yìí rèé